ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jí ń gbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí, òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ torí pé ẹ̀yin lẹ jẹ́ kí a rí ọdún tuntun, ọdún 2024 láyọ̀ àtàlàáfíà. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kí ẹ gbà ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín ó di mímọ̀ lọ́kàn wa, kí ìfẹ́ yín ó sì yé wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àti agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ lórí wa, ìpamọ́ rẹ̀, ìbùkún rẹ̀, ìwà láyé àti ìwà láàyè rẹ̀. Ògo ni forúkọ Olúwa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run jẹ́ kí a rí ọdún 2024 láyọ̀ àtàlàáfíà. A kí wa pé ọdún náà yóò jẹ́ ọdún ìbùkún, àlàáfíà àti dáǹdè fún wa lórúkọ Jésù, àmín. Ohun ìbànújẹ́ kan àti ohun ìkorò kan kì yóò jẹ́ ìpín wa lórúkọ Jésù, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó kà wá kún ọkàn àwọn alààyè lónìí. Ògo, ọlá, agbára àti ìyìn la fi fún Ọlọ́run ẹlẹ́dàá wa títí láéláé. Kí Ọlọ́run wá gba gbogbo ògo kó sì gba gbogbo ọpẹ́ wa. Lónìí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a kọ́ pàtì ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ẹ̀kọ́ tí a sì kọ́ ta la ó parí rẹ̀ ní òní ó ní, ǹjẹ́ Kristeni wà lábẹ́ òfin Mose bí? Ẹ̀kọ́ tí a ò parí ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. Ẹ ká tún ṣe àkótán àwọn nǹkan tá a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sọ fún wa pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ kí a wádìí ọ̀rọ̀ Ọlọ́run. Ìtàrí nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 39 39. Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ ká mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jòhánù orí 8 ẹsẹ̀ 22 32, ó lẹ́yìn yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín dòmìnira. Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ kí a kẹ́kọ̀ọ́, ká kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìtàrí nínú ìwé Tímótì kejì orí 2 ẹsẹ̀ 15. Ọlọ́run nínú àánú rẹ̀ sì fẹ́ kí a wádìí ohun gbogbo dájú, ká sì dé tí ń ṣe òtítọ́ mú. Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 21 21 òun ló sọ fún wa bẹ́ẹ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá la fẹsẹ̀ wa múlẹ̀ pé à ń wo òfin Mose fúnra rẹ̀, à ń wo àwọn ẹni tí a fi fún lábẹ́ májẹ̀mú láéláé. A sọ fún wa nínú ìwé Deuteronomy 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ kẹta pé àwọn ọmọ Ísírẹ́lì àwọn la fún lófin Mose. A ò fún orílẹ̀-èdè mìíràn tó yí wọ ká bí kò ṣe orílẹ̀-èdè Ísírẹ́lì nìkan. A sì fún àwọn bàbá ńlá wọn. Àwọn ni bàbá ńlá àwọn ọmọ Ísírẹ́lì. Òfin Mose a ò fún Ábúráhámù, a ò fún Ísákì, a ò fún Jákọ́bù, bẹ́ẹ̀ la ò fún àwọn ọmọ Jákọ́bù tó tẹ̀lé Jákọ́bù lọ sí Íjíbítì. Àwọn wa la fún lófin. Àwọn ọmọ Ísírẹ́lì àti Mose tí a mú kúrò ní Íjíbítì, àwọn tá a fún lófin Mose nìyí. Èyí tí a rí àpẹẹrẹ ní ìwé Deuteronomy orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 3.
nígbà tá à ń tẹ̀síwájú nínú àlàyé tá a gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá àwa tún fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ìwé orin Dáfídì Psalm 147 bàtà kéèsì ẹsẹ̀ kọkàndínlógún sí ogún à ń fẹsẹ̀ wa múlẹ̀ pé Ísírẹ́lì la fún ní òfin, Ísírẹ́lì la fún ní ìlànà, Ísírẹ́lì la fún ní ìdájọ́. a ò fún orílẹ̀-èdè mìíràn nírú òfin bẹ́ẹ̀. àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn ò mọ òfin Ọlọ́run bẹ́ẹ̀ ni wọn ò mọ Ọlọ́run. ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ ní ìwé Psalm 147 ẹsẹ̀ kọkàndínlógún sí ogún òun ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀ pé a ò fún orílẹ̀-èdè mìíràn ní òfin Mósè bí kò ṣe orílẹ̀-èdè Ísírẹ́lì. ìwé Málákì orí 4 ẹsẹ̀ 4 ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run kọ sí wòlíì Málákì kó sọ fún àwọn Ísírẹ́lì pé kí wọ́n rántí òfin Mósè èyí tí òun fi fún wọn àti ìdájọ́ tí ń bẹ nínú rẹ̀. so àwọn nǹkan tá a gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá a sì tún fẹsẹ̀ wa múlẹ̀ pé òfin yìí nígbà tá à ń kíyèsí ìwé Gàlátíà orí 3 nígbà tá a wo ẹsẹ̀ 22 22 sí 25 òfin yìí jẹ́ olùkọ́ni tí ó mú wa wá sí ọ̀dọ̀ Kristi pàtàkì jùlọ àwọn Júù ó mú wa wá sí ọ̀dọ̀ Kristi. òfin jẹ́ olùdarí àti olùkọ́ni tó mú àwọn tó fẹ́ gba Kristi gbọ́ láti wá sí ọ̀dọ̀ Kristi. òfin iṣẹ́ tí òfin ṣe nìyí títí di ìgbà tí Kristi fi dé. ohun tí a rí kà nínú ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 22 sí 25 ni a sì tún wá sọ fún wa pé Jòhánù ó tún ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tó kọ́. ó ń sọ nínú ìwé Jòhánù kínní orí 1 ẹsẹ̀ 17 pé nípasẹ̀ Mósè la fi òfin fúnni ṣùgbọ́n oore ọ̀fẹ́ àti òtítọ́ ó ti pasẹ̀ Jésù Kristi Olúwa wa ń taari nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. a sì wá ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé lábẹ́ májẹ̀mú láéláé pàápàá Ọlọ́run nínú àánú rẹ̀ ti sọ àsọtẹ́lẹ̀ fún ọ̀kan lára àwọn wòlíì rẹ̀ tí ń ṣe wòlíì Jeremáyà pé òun yóò gbé òfin mìíràn kalẹ̀ yàtọ̀ sí òfin tó ń fún baba ńlá àwọn Ísírẹ́lì nígbà tá a mú wọn kúrò ní Íjíbítì tá a sì mú wọn lọ sínú aginjù. ìwé ẹsẹ̀ Bíbélì ló sọ bẹ́ẹ̀. ìwé Jeremáyà orí 31 31 à ń kíyèsí láti ẹsẹ̀ 31 títí dé 34 àti sàsọtẹ́lẹ̀ láti abẹ́ májẹ̀mú láláì pé Ọlọ́run nínú àánú rẹ̀ yóò gbé òfin mìíràn kalẹ̀ yàtọ̀ sí èyí tó gbé kalẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tá a mú wọn kúrò láti Íjíbítì wá pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run. níbẹ̀ la ó ti bẹ̀rẹ̀ ẹ ká wo ìwé Jeremáyà orí 31 31 ká kíyèsí láti 31 ká gbọ́ ohun tí Ọlọ́run sọ. Jeremáyà 31 ó ní wò ó ọjọ́ bọ̀ ni Olúwa wí tèmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun kì í ṣe bí májẹ̀mú náà tí mo bá bàbá wọn dá ní ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì. àwọn tí wọ́n dá májẹ̀mú mi bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀ ni Olúwa wí ṣùgbọ́n èyí ni májẹ̀mú tèmi ó bá ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí èmi ó fi òfin mi sínú wọn èmi ó sì kọ́ sí àyà wọn èmi ó sì jẹ́ Ọlọ́run wọn àwọn ó sì jẹ́ ènìyàn mi. wọn kì yóò sì kọ́ni mọ́ ẹnìkíní ẹnìkejì rẹ̀ àti ẹ̀gbọ́n àti àbúrò rẹ̀ wípé mọ Olúwa nítorí pé gbogbo wọn ni yóò mọ̀ mí láti ẹni kékeré wọn dé ẹni ńlá wọn ni Olúwa wí nítorí èmi ó dárí àṣedédé wọn jì èmi kì yóò sì rántí ẹ̀ṣẹ̀ wọn mọ́. a ti sàsọtẹ́lẹ̀ pé Ọlọ́run yóò gbé májẹ̀mú tuntun mìíràn kalẹ̀ a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀. nígbà tá a bá kíyèsí ìwé Hébérù orí 9 nígbà tá a wò láti ẹsẹ̀ 9 sí 11 Ọlọ́run nínú àánú rẹ̀ ó wá ń kọ̀wé sí àwọn ará Hébérù pé ohun tó ń ṣẹlẹ̀ ní wákàtí yìí a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ láti ẹnu wòlíì Jeremáyà lábẹ́ májẹ̀mú láéláé pé Ọlọ́run yóò gbé májẹ̀mú tuntun mìíràn kalẹ̀ yàtọ̀ sí èyí tó gbé kalẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tá a mú wọn jáde kúrò ní Íjíbítì. ohun tá à ń sọ ni pé ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mósè bí ìta àgbéyẹ̀wò ni a fẹ́ wo apá kejì ẹ̀kọ́ yìí ìta sì ń gbéyẹ̀wò ni pé
a sọ pé Ọlọ́run nínú àánú rẹ̀ ti sàsọtẹ́lẹ̀ nípa wòlíì Jeremáyà pé òun yóò gbé májẹ̀mú tuntun mìíràn kalẹ̀. àárí eléyìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. ẹ ká tún wo ìwé Hébérù orí kẹwàá ká kíyèsí ẹsẹ̀ 16 kí ni Bíbélì kọ́ wa. ìwé Hébérù orí kẹwàá ẹsẹ̀ 16 kí ni Bíbélì kọ́ wa. ìwé Hébérù orí kẹwàá ẹsẹ̀ 16 kí l'Olúwa wí. ẹsẹ̀ 16 ẹ gbọ́ o. ó ní èyí ni májẹ̀mú tèmi ò bá wọn dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí. èmi ò fi òfin mi sí wọn ní ọkàn, inú wọn pẹ̀lú ni èmi ò kọ́ wọn sí. 17 ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi yóò sì rántí, lèmi kì yóò sì rántí mọ́. ohun tó Olúwa sọ nìyí. èyí tá à ń gbìyànjú láti fi ẹsẹ̀ wa múlẹ̀ ni pé òfin Mósè ó wà fún àwọn ọmọ Ísírẹ́lì nìkan. òfin yìí a ò fún bàbá ńlá àwọn ọmọ Ísírẹ́lì, a ò fún Ábúráhámù, Ísákì, Jákọ́bù àti àwọn ọmọ Jákọ́bù tó tẹ̀lé Jákọ́bù lọ sí Íjíbítì, ṣùgbọ́n a fún àwọn ọmọ Ísírẹ́lì tó kúrò ní Íjíbítì pẹ̀lú Mósè wá sí aginjù lọ sí ilẹ̀ ìlérí tí í ṣe ilẹ̀ Kénáánì, àwọn ta fún lófin nìyí. a dẹ̀ tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé òfin yìí Ọlọ́run ò mọ orílẹ̀-èdè mìíràn pẹ̀lú òfin. ẹsẹ̀ mélòó ló sọ bẹ́ẹ̀? Psalm 147 nígbà tá a wo ẹsẹ̀ 19 sí 20 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀ pé Ọlọ́run ò mọ orílẹ̀-èdè mìíràn, Ọlọ́run sì fún wọn ní ìdájọ́ mìíràn. Ísírẹ́lì nìkan la fún ní ìdájọ́. àwa tá a wá jẹ́ Kristẹni lónìí, ǹjẹ́ a wà lábẹ́ òfin Mósè bí? ìdáhùn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ò ní pé a ò sí lábẹ́ rẹ̀. Ọlọ́run wá kì wá nílọ̀, a rí ìkìlọ̀ gbà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé àwa tá a jẹ́ Kristẹni a ó ṣàlàyé bí a ṣe jẹ́ Kristẹni, a ó sì ṣàlàyé òfin èyí tí Ọlọ́run fún wa, tọ́lọ́run fún Kristẹni, a ó gbé àlàyé kalẹ̀. ṣùgbọ́n fún àwa tá a jẹ́ Kristẹni, àlàyé wo ni Ọlọ́run ṣe fún wa pé a kò gbúdọ̀ padà sínú òfin Mósè láti máa ṣe wọn? kí l'Ọlọ́run sọ? ẹ ká wo Bíbélì, torí pé ètò ìdálé lórí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. kí ni Bíbélì sọ? ìwé Gàlátíà nígbà tá a kíyèsí orí 3 nígbà tá a wò ó láti ẹsẹ̀ 10 ẹgbọ́n tí Olúwa wí, ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. ó ní nítorí pé iye àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin bẹ lábẹ́ ègún, nítorí tí a ti kọ pé ìfibúni olúkúlùkù ẹni tí kò dúró nínú gbogbo tí a ti kọ sínú ìwé òfin láti máa ṣe wọn. nítorí ó dá mi lójú pé a kò dá ẹnikẹ́ni láre níwájú Ọlọ́run nípa iṣẹ́ òfin, nítorí pé olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. ẹ wo ẹsẹ̀ 12, òfin kì í ṣe ti ìgbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípa wọn. ẹ wo 13, Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa, nítorí tí a ti kọ pé ìfibú olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi. ìta ń gbìyànjú láti fẹsẹ̀ wọn múlẹ̀. Ọlọ́run sọ pé ní ìgbà tí a ti rà wá padà kúrò nínú òfin nípasẹ̀ Jésù Kristi, a kò gbọdọ̀ padà sínú rẹ̀ mọ́. a kò gbọdọ̀ padà sínú òfin, a kò gbọdọ̀ padà sínú ìlànà iṣẹ́ ìsìn òfin, a kò gbọdọ̀ padà sínú ìlànà iṣẹ́ ìsìn ìgbàgbọ́, àti a kò gbọdọ̀ padà sí ìlànà iṣẹ́ ìsìn ìgbéyàwó àti iṣẹ́ ìsìn ìrúbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a kò gbọdọ̀ padà sí Kristi Jésù. ó ti fi ara rẹ̀ ṣe ègún fún wa. tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí. ní ìtẹ̀síwájú ìwé Gàlátíà orí 5 mo fẹ́ ka kíyèsí ẹsẹ̀ 4 kí ni Bíbélì wí. ẹgbẹ́ o, ó ní ẹ ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ kí a dá yín láre nípa òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Kristẹni ò sí lábẹ́ òfin Mósè lónìí, nítorí ọ̀rọ̀ Ọlọ́run ń kìlọ̀ fún wa pé Kristi a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ kí a dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 4 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. ìbéèrè ni pé
àwọn wo là ń pè ní Kristẹni. À ń sọ pé ǹjẹ́ Kristẹni wà lábẹ́ òfin Mose bí? Ìbéèrè wa ti débẹ̀ pé àwọn wo là ń pè ní Kristẹni. Ọ̀rọ̀ tí à ń pè ní Kristẹni ó ní kan ṣe pẹ̀lú Kristi, àwọn tó ń tẹ̀lé Kristi, àwọn tó ń tẹ̀lé Kristi ní ọ̀rọ̀, ní èrò, ní ìṣe, ní ẹ̀kọ́, ní májẹ̀mú àti nínú ohun gbogbo. A sọ fún wa pé Kristi òun ni alárinà májẹ̀mú titun náà, èyí tí a fẹsẹ̀ wá múlẹ̀ nínú ìwé Matthew orí kẹrìndínlọ́gbọ̀n 26, Matthew orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n sí ọgbọ̀n. A fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ló ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún májẹ̀mú titun ni láti wá sí ìmúṣẹ. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Àwọn wo là ń pè ní Kristẹni? Àwọn tá à ń pè ní Kristẹni làwọn tó tẹ̀lé Jésù ní ọ̀rọ̀, ní ìwà, ní ìṣe, nínú ẹ̀kọ́, nínú ìsìn àti nínú ìjọ. Torí pé Jésù Kristi ó gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ọ̀rọ̀ tá à ń pè ní Kristẹni a rí lẹ́ẹ̀mẹ́ta nínú májẹ̀mú titun. Ibi àkọ́kọ́ tá a ti rí oníṣẹ́ àpọ́sítélì orí 11 ẹsẹ̀ 26 11:16. Níbẹ̀ la sọ pé ní Áńtíókù láti kọ́kọ́ pe àwọn ọmọ ẹ̀yìn ní Kristẹni. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé a ti sàsọtẹ́lẹ̀ lábẹ́ májẹ̀mú lálẹ́ pé a ó fi orúkọ titun pè wọ́n. Ìwé Àìsáyà orí kejìlé ní ọgọ́ta 62 ẹsẹ̀ kejì. A ti sàsọtẹ́lẹ̀ pé a ó fi orúkọ titun pè àwọn ènìyàn mi. Orúkọ tuntun tá a fi pè wọ́n ní Kristẹni, àwọn tó ń tẹ̀lé Kristi. So ìṣe àpọ́sítélì orí 11 ẹsẹ̀ 26 fẹsẹ̀ wá múlẹ̀ pé àwọn ọmọ ẹ̀yìn la kọ́kọ́ pè ní Kristẹni ní Áńtíókù. Iṣẹ́ àpọ́sítélì orí 26 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28. Níbẹ̀ la rí pé ọba Agripa ó sọ fún Paul pé a ó tẹ̀ kù díẹ̀ fún ọ, ìwọ ìbá sọ mí dá Kristẹni. Ìwé Pétérù kínní nígbà tá a kíyèsí orí 4 ẹsẹ̀ 16 àríkà níbẹ̀ pé ó ní bí a bá ń jìyà gẹ́gẹ́ bí Kristẹni kí a máa fún ògo fún orúkọ, ká máa fògo fún Ọlọ́run nípa orúkọ yìí. Ibi mẹ́ta tá ti rí ọ̀rọ̀ Kristẹni nínú májẹ̀mú titun. Ìṣe àpọ́sítélì orí 11 ẹsẹ̀ 26, ìṣe àpọ́sítélì orí 26 ẹsẹ̀ 28, ìṣe Pétérù kínní orí 4 ẹsẹ̀ 16 níbi tá a ti rí àkójọpọ̀ ọ̀rọ̀ tí a ń pè ní Kristẹni nìyí. Kristẹni sì jẹ́ àwọn tó ń tẹ̀lé Kristi nínú ọ̀rọ̀, nínú ẹ̀kọ́, nínú ìwà, nínú ìsìn, nínú májẹ̀mú tó gbé kalẹ̀ fún wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí nìdí tá a fi sí lábẹ́ òfin Mose mọ́? Mo fẹ́ ká wo àwọn ẹsẹ̀ Bíbélì mélòó kan ìdí tá a fi sí lábẹ́ òfin Mose mọ́. Ẹ wo ìwé Hébérù orí 1 ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ wa. Ìwé Hébérù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 kí ni Bíbélì wí. Ẹgbẹ́ ó ní Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní irú ọ̀nà tó ti pa àwọn wòlíì bá wa sọ̀rọ̀ ní ìgbàanì. Ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ń tipasẹ̀ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí ó fi ṣe àjogún ohun gbogbo nípasẹ̀ ẹni tó dá àwọn ayé pẹ̀lú. Eléyìí gbọ́dọ̀ yé wa. Lónìí ní ìgbà ìkẹyìn tá a wà yìí Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ nípasẹ̀ ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run bá wa sọ̀rọ̀ nípa ìlànà àtẹ̀kọ́ Mósè mọ́. Ọlọ́run bá wa sọ̀rọ̀ nípa ìlànà àtàwọn ìlànà iṣẹ́ àwọn wòlíì mọ́. Ṣùgbọ́n Ọlọ́run bá wa sọ̀rọ̀ lónìí nípasẹ̀ tani? Nípasẹ̀ Jésù Kristi. Kí ni tó sì fi rí bẹ́ẹ̀? Ìwé Matthew orí 28 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22 ní ìgbà tí Jésù Kristi Olúwa wa jíǹde kúrò nínú òkú, ó sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún mi. Ó ní kí wọ́n lọ sí gbogbo ayé kó sì wàásù ìyìnrere, kó máa baptisi àwọn ènìyàn lórúkọ ti Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, kó sì máa kọ́ wọn ẹ kíyèsí ẹsẹ̀ ogún yìí kí wọ́n máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín. Táwa la láṣẹ? Jésù Kristi la láṣẹ. Nípa ẹ̀sìn, nípa ìlànà, nípa ẹ̀kọ́, nípa ìjọ, nípa májẹ̀mú, Jésù Kristi ni aláṣẹ. Ńlá gbọ́dọ̀ tẹ̀lé. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ẹ ká wo ẹsẹ̀ Bíbélì kejì àti ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 1 sí 2 tó fẹsẹ̀ múlẹ̀ pé
Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ lónìí nípasẹ̀ Jésù Kristi. Ẹ ká wo Matthew orí 17, Matthew 17, ká wo ohun tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Matthew 17, ká kíyèsí láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 5. Ó ní lẹ́yìn ọjọ́ 6 Jésù mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin rẹ̀, ó sì mú wọn wá sórí òkè gíga ní apá kan. Ara rẹ̀ sì yí padà níwájú wọn, ojú rẹ̀ ràn bí òòrùn, aṣọ rẹ̀ sì fún, ó dàbí ìmọ́lẹ̀. Sì wò ó, Mose àti Èlíjà yọ sí wọn, wọ́n ń bá a sọ̀rọ̀. Pétérù sì dáhùn, ó sì wí fún Jésù pé, Olúwa, ó dára fún wa láti gbé ìyìn. Bí ìwọ bá fẹ́, àwọn ó pàgọ́ 3 sí ìyìn, ọ̀kan fún ọ àti ọ̀kan fún Mose àti ọ̀kan fún Èlíjà. Bí ó ti wí lọ́wọ́, wò ó, àwọn sánmọ̀ dídán kan sì bò wọ́n. Sì wò ó, ohùn kan láti inú àwọn sánmọ̀ wá tí ó wí pé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Ẹ wo àlàyé, à ń wo ìdí tó fi jẹ́ pé Jésù Kristi la gbọ́dọ̀ wà lábẹ́ rẹ̀ lónìí yàtọ̀ sí òfin Mose. Ìdí àkọ́kọ́ ni pé a ti wo ìwé Hébérù orí 1 ẹsẹ̀ tó sọ fún apá Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ lónìí nípasẹ̀ Jésù Kristi Olúwa wa tí ń ṣe ọmọ rẹ̀. A tún wo ìdí kejì ni pé ìwé Matthew orí 17 ẹsẹ̀ 1 sí 5 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi ó lọ sórí òkè kan, ó mú Pétérù, ó mú Jákọ́bù, ó sì mú Jòhánù dání lọ síbẹ̀. Ó ní bí gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ yìí, a ní apá Jésù Kristi láradà. A ní nígbà tá a pa láradà tán, Mose ó yọ sí, Èlíjà ó yọ sí, ó ní wọ́n ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ní ìgbà tí wọ́n ṣe tó fẹ́ ṣe yìí tán, àwọn mẹ́ta yìí ń wò wọ́n. Nígbà tára Jésù Kristi padà gẹ́gẹ́ bí ènìyàn tán, Pétérù wá dáhùn ní Olúwa, ó ní ìbá dára fún wa láti kọ́ àgọ́ 3 sí ìyìn bí ìwọ bá fẹ́, ọ̀kan fún ọ, ọ̀kan fún Mose, ọ̀kan fún Èlíjà. Ó ní bí Pétérù ti ń sọ̀rọ̀ náà lọ́wọ́ ni àwọn sọ́mọ sì jìbò wọ́n. Ohùn kan sì jáde láti ọ̀dọ̀ Ọlọ́run wá pé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Jésù Kristi Olúwa wa nìkan la gbọ́dọ̀ gbọ́ tirẹ̀, la gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀kọ́ rẹ̀, la gbọ́dọ̀ tẹ̀lé ìlànà rẹ̀, la gbọ́dọ̀ tẹ̀lé ìsìn rẹ̀, la gbọ́dọ̀ tẹ̀lé májẹ̀mú rẹ̀ lónìí, nítorí pé májẹ̀mú náà àwa Kristẹni òun ló wà fún. Àti wo Bíbélì kejì, ẹ wo Jòhánù kejì ẹsẹ̀ 9, ẹ wo Jòhánù kejì ẹsẹ̀ 9. Kí ni Bíbélì kọ́ wa? Jòhánù kejì ẹsẹ̀ 9, ẹgbọ́n tí Ọlọ́run nínú àánú rẹ̀ tó kọ́ wa, ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ẹgbọ́n ó ní olúkúlùkù ẹni tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ ó ní ó gba bàbá àti ọmọ. Ẹsẹ̀ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹnikẹ́ni tí ò bá dúró nínú ẹ̀kọ́ Kristi, a sọ fún wa pé kò gba Ọlọ́run, kò mọ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ yé wa dáadáa bí a ti ń tẹ̀síwájú láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí a ti ń tẹ̀síwájú láti ṣèfẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ yé wa, ó gbọ́dọ̀ yé wa dáadáa. Mo fẹ́ ká tún kíyèsí ìwé Jòhánù. Mo fẹ́ ká wò ìwé Jòhánù orí 12. Mo fẹ́ ká wò láti ẹsẹ̀ 47 ẹgbọ́n tọ́lọ́run sọ. Ó ní bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi tí kò sì pa wọ́n mọ́, èmi kì yóò sì ṣe ìdájọ́ rẹ̀, nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́ ayé bí kò ṣe láti gba aráyé là. Ẹni tí ó bá kọ̀ mí tí kò sì gba ọ̀rọ̀ mi, òun ní ẹnìkan tí ń ṣe ìdájọ́ rẹ̀. Ọ̀rọ̀ tí mo ti sọ, òun náà ni yóò ṣe ìdájọ́ rẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ọ̀rọ̀ Kristi òun la fi ṣèdájọ́ olúkúlùkù ènìyàn ní ìkẹyìn ọjọ́. Nítorí náà májẹ̀mú rẹ̀ òun la gbọ́dọ̀ dúró ní inú rẹ̀. Májẹ̀mú rẹ̀ la gbọ́dọ̀ dúró nínú rẹ̀.
a nílò láti gbé àlàyé kalẹ̀ torí pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ń wo ẹsẹ̀ bíbélì kan gẹ́gẹ́ bíi pé ẹsẹ̀ bíbélì tako ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. Ìwé Mátì orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 kí ni bíbélì yìí sọ fún wa torí pé a gbọ́dọ̀ padà sí ọ̀rọ̀ Ọlọ́run ká wò ó ohun tí bíbélì kọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ìsìn lónìí ni ẹsẹ̀ bíbélì yóò yé wọn, Ọlọ́run sì fẹ́ ká tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run síbẹ̀. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ, ó ní má ṣe rò pé èmi wá láti pa òfin tàbí àwọn wòlíì run, èmi kò wá láti parun bí kò ṣe láti múṣẹ. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ló ń rò pé lónìí pé Jésù Kristi kò kọ̀ndẹ́mù òfin, pé òun kò wá láti wá pa òfin run bí kò ṣe láti múṣẹ. Ẹ jẹ́ ká gbọ́ àlàyé ìkóyè wa dáadáa. Kí ni bíbélì ń sọ? Kí ni Jésù Kristi Olúwa wa fúnra ara rẹ̀ ń sọ? Ṣé Kristi sọ pé òun wá láti wá pa òfin run ni? Ṣé nǹkan tẹ́ rò pé ó ń sọ nìyí? Rárá o. Ohun tí Kristi ń sọ nìyí. Ohun tí Kristi ń sọ ni pé gbogbo àsọtẹ́lẹ̀ tá a sọ nípa mi nínú òfin, nínú ìwé àwọn wòlíì àti nínú orin Dáfídì nípasẹ̀ mi òun lòun wá láti wá múṣẹ, òun ò wá láti wá pa wọ́n run. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ìwé Mátì orí 5 ẹsẹ̀ 17 kọ́ wa nìyí. Mo fẹ́ ká tún wo ìwé Luke 24 verse 44 láti wo àlàyé ìwé Mátì orí 5 ẹsẹ̀ 17. Ẹ jẹ́ kí a mọ̀ pé ìwọ èmi gbogbo wa tá a fẹ́ láti sọ Ọlọ́run nípasẹ̀ Kristi àti lábẹ́ òfin Mose mọ́, agbọ́dọ̀ nínú abẹ́ òfin àtẹ̀kọ́ Kristi. Gbogbo ìlànà òfin tá a rí lábẹ́ májẹ̀mú lálá Ọlọ́run ò fẹ́ ká ṣe wọ́n torí pé a ò fún wa. Àwa Kristẹni tá a fẹ́ láti sọ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi là fún. Àdúrà wa sí Ọlọ́run àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé nínú ọdún 2024 Ọlọ́run yóò fi ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò fi yé wa, a ó sì máa pọ̀ nínú rere gbogbo lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Inú wa dùn, ayọ̀ wa kún fún oore ọ̀fẹ́ Ọlọ́run tá a rí gbà lónìí. Ìbùkún Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù. Tí ẹ bá fẹ́ pè wá, tí ẹ bá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìbéèrè, nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. Àtúntún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà Ọlọ́run àti wà láàyè rẹ̀ kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.